الله أكبر الله أكبر Oh, الله أكبر Bàbá, ṣé kìí ṣe ìpèsèrun fún sórí nìyẹn? bẹ́ẹ̀ ni ìpèsèrun sórí ni. Kí ló dé tí ò ń sunkún, Ádámù? Kìí ṣe ìsinyìí bàbá, mi kò tí kírun. Ìwọ Ọlọ́run, mo rí pé ò ń ṣàlùwàlá lẹ́ẹ̀kan, àbí? Mo ṣe é, ṣùgbọ́n mi ò tí kírun. Mi ò fẹ́ ìpèsèrun yìí bàbá, ẹ yí agogo sẹ́yìn. Ádámù, mi kò lè ṣe bẹ́ẹ̀, mi kò lè yí agogo sẹ́yìn. Bàbá sọ fún Ọlọ́run kó yí agogo sẹ́yìn. Ádámù, ọmọ mi, wá níbí. Allah ni Al-Khalid, olùdá gbogbo nǹkan. Àkókò náà jẹ́ ohun tí Ọlọ́run dá. Kún fàyàkùn, rí kó sì rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lè yí padà, ó lè yí àkókò padà gẹ́gẹ́ bí ó ti wù. Kódà ó rọ̀ Ọlọ́run lọ́rùn. Ṣùgbọ́n lónìí, Ọlọ́run fẹ́ ká mọ nǹkan kan. Kò fẹ́ kí o fi àkókò ṣòfò. O ṣe àlùwàlá, ṣùgbọ́n o ò kírun lẹ́sẹ̀kẹsẹ̀. Ò ń ṣe eré, o sì ń fà tí àkókò ìrun sì lọ. Ádámù, Ọlọ́run fẹ́ kí o kẹ́kọ̀ọ́ láti má fi àkókò ṣòfò. Rántí Ọlọ́run nínú Súrà Asri. O ti mọ̀ lórí, àbí? Bẹ́ẹ̀ ni, bàbá, mo mọ̀. Ọlọ́run kò fẹ́ rán ká fi àkókò ṣòfò, àbí bàbá? Bẹ́ẹ̀ ni, ọmọ mi. Mo ti gbọ́ yé, mo sì ti kẹ́kọ̀ọ́. Ṣé ó yé ẹ? Bẹ́ẹ̀ ni, ó yé. Kí a má fi àkókò ṣòfò. Alhamdulillah. Nígbà tí mo ti kẹ́kọ̀ọ́ yìí, bàbá sọ fún Ọlọ́run kó dá àkókò padà. Ó tún ti bẹ̀rẹ̀, ẹ́?